kó màmá tá ìyàdákùn kó màmá jẹ́ Awujale bàbá rẹ̀ tí wọ́n ń gbà fún bàbá kí Ọlọ́run tó bá mú lọ sí ilé àṣẹ. Kábíyèsí ẹ̀ ní rìnrìn Ìbàdàn nínú yàrá. Kábíyèsí àwa la máa wá ẹ̀yin la máa bá. Kábíyèsí ẹ̀ túbọ̀ kó wa jẹ ẹ̀ túbọ̀ kó wa débi tí ẹ̀rù ti ní bà wá. Kábíyèsí Egbe Bobamayegun ọkùnrin aṣíwájú, àwọn ni ọmọ tí kábíyèsí bí ní 1974, 75, 76. Awujale ìjọba festival ẹkú gbogbo ẹkú àbọ̀ aláàjì náà kí wọ́n kórìkà láti bẹ̀rẹ̀ ajẹ́kùn ọ̀pẹ̀rẹ̀ náà ti lọ sílé aláàjì barista W.O. Ṣẹ́lùsì èké àwa pẹ̀lú ògbọ́ ọlọ́run ìlú àwa àti àtẹ̀yìn náà fi lọ ọdún lókun àwọn ọlọ́pàá fẹ́ bá mi àti àwọn náà wọ́n ti romi. irú àwọn ibi ẹ̀kọ́ máa máa wọ ẹ̀yẹ o tẹ̀lé máa bínú sùúrù lọ́la rọ̀ tó bá wọ ẹ̀yẹ máa yọ̀ pé akẹ́kọ̀ọ́ yẹn àwọn àti ìmọ̀pẹ́ ẹ̀yìn Bobamayegun akílẹ̀ Ìjẹ̀bú aṣáájú wíwá ọlọ́run ní ṣe ní kí wọ́n ti máa aṣọ fún ọkọ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀la o fẹ́tìgọ́sì sẹ́ńbà ní àwọ̀ ẹ̀kọ́ ṣọ́ọ̀tì bẹ̀ẹ̀gẹ́ ìyá àjẹbẹ̀bẹ̀ tí ń pé ẹkú òde yìí ọlọ́run jẹ́ ìgbìmọ̀ tó kẹrin ìjọ wọn jẹ́bọ́ lẹ́yìn àwọn ọmọ tí tẹ́ tara bí wọn jẹ́bọ́ lẹ́yìn gbogbo àyẹn kí wọ́n bá ń ṣàṣeyẹ nǹkan bàbá yìí wọn wá sí ìjọ ara wa láì máa wọ púpọ̀ kí lè wá ṣe lẹ́yìn ẹni kẹ́ni kan tó sọ. àwọn ọmọ oníṣẹ́ ẹ̀sẹ̀ ni. ẹni tẹ́ dúró kí lè wá ṣe ní pé wá lórúkọ ẹtí lórúkọ nílẹ̀ tẹ́lẹ̀ àwọn kan tí mo jẹ́ Ogbagba síwájú ẹjọ́ wálé wọ́n tẹ́ ẹ wá ṣe lẹ́yìn pé ẹ wá fún royal blessing and recognition royal what? kí àwọn aṣọ nẹ́ẹ̀sì ẹgbẹ́ council ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ẹni nígbà tó ṣe nígbà ìfọ́jà ilé ìgbà ìlọ́wọ́ ẹ̀díyẹ ìlànà lọ́wọ́ ẹgbẹ́ náà máa yọ sókè lọ àná kàdé ẹ̀bá tó kẹ́ ẹrù àdúrà lọ wọ́n ṣe wá ṣe yìí ẹ ti di ambassador a good one a good ambassador ẹ ti di ọmọ Awujale bàbá Awujale gbogbo ọlọ́mọ pé bàbá àwọn ọmọdé àkùnrin ọdún máa jẹ́ káyọ̀ kiri bàbá òde tọ́ rétí iṣu pé ẹnìkan fi owó ẹgbẹ́ sáko ìbáàgì ìṣúra ìbáàgì ìrọ́tì ìbáàgì oṣù ìbáàgì ọmọ ẹgbẹ́ integrity credibility go watch what the money and accountability you no be able to account for all the things you do then you must take good care of the people then another thing ni pé àwọn kan ti wá àwọn Bobamayegun wọ́n ti ní January 7 wọ́n ṣe conference kan ní ọ̀dọ̀ Guardian Hotel wọ́n start lórí opportunity during recession during recession wọ́n tẹ́ ṣe ìwọ̀n lọ́wọ́ ọlọ́run fún iṣẹ́ ìyá ẹgbẹ́ àjẹmọ́ ẹgbẹ́ mo kí ní ẹ̀kọ́ àbọ̀ àwọn náà jábọ́ lẹ́yìn ní ẹ̀rù ọgbọ́n ẹ̀rù òótọ́ yòókù Alayeluwa nígbà tí mo láti sọ mi ṣe ẹ̀kọ́ àgbà ẹ̀rù àti ẹ̀rù òótọ́ ẹ̀kọ́ òdìdàrú gbogbo ọ̀tá fẹ́ kó àṣeṣe lójú ẹ̀mí láì fi ṣe tán láwọn tó lé wọn bá lè wà náà tààtà ní àgbẹ̀bọ̀ fún wa kí ẹ tí ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìlú òkun ọlọ́run àlàáfíà ni wọ́n fi ń ṣayé àlàáfíà túbọ̀. Alayeluwa àbíyèsí ìwà pẹ́ o wàpẹ̀rẹ̀ ni wàpẹ̀rẹ̀ ọmọ rẹ̀ wà bíyèsí ìwà pẹ́. Ènìyàn pẹ́ ká mọ́rin Awujale àpòjú ẹ̀ rí màmú. Ènìyàn pẹ́ ká mọ́rin kábíyèsí àpòjú ẹ̀ rí màmú. Ó bá ṣẹ́wọ̀n nílẹ̀ yìí ó àtúbọ̀ ṣe làbújá. Ó bá ṣẹ́wọ̀n nílẹ̀ yìí ó àtúbọ̀ ṣe làbújá.
lé kábíyèsí lọ́wọ́ fún àdúrà tí ó péye. And he also belongs to so many groups in terms of companies, corporate incorporation in Nigeria. Kábíyèsí, bàbá ẹgbẹ́ ọjọ́ tèmi attended his primary school education at Emmanuel Italupe in Ijebu, and then Baptist Day School Ereko in Ijebu here. After that, he proceeded to the only secondary school in Ijebu and the universe. Others are just branches, and that is Adetona College. Is also the alma mater for Alayeluwa Majesty of Adetona, Sikiru Adetona. After leaving that school, he proceeded to earn his degree in law at also another indigenous university in the state, Ogun State University, Olabisi Onabanjo, OOU, in Agorwe. This he finished in 1987. Thereby he bagged the degree in law. Then he became a barrister practicing since that time. At Ogun State University, he was the first president and the founder of the Golden Bed Production, a social club dedicated to animate and improve social life among students in the campus. He was also the first president and pioneer of Ogun State University Law Student Association. Obviously, Egbe was called to bar upon attending the Nigerian Law School, Victoria Island in Lagos in 1988. In 1999, he attended the College of Law in England and became Solicitor of England and Wales. Kábíyèsí, Bàbá Egbe founded and became a managing partner of Mountain Partnership Solicitor in England. He is also on the board of many more companies, both in Nigeria and the United Kingdom. Obviously, Baba Egbe was conferred the title of Otunba Bamofin of Okeako in Ijebu land, and by His Royal Highness Oba Joshua O. Oshusami, Aladeke of Okeako in Ijebu land. All these are still under Majesty Alayeluwa, Awujale of Ijebu land. He was recognized for his invaluable support to the success of the Chartered presentation and the investiture of the Rotary Club of Munshi Golden Districts in 2017. He was recognized especially for the remarkable contribution to the real estate and property business in Nigeria by the city people in 2015. Egbe is a man with big heart and tall dreams. He is the author of the book
power of thought, who broke barriers through hard work and resilience to attain excellence and progress, that nothing is impossible in life. Kábíyèsí, Baba Egbe wa tòní is married to an amiable, a mother to the core, Ọ̀túnba Yèyé Modúpẹ́ Òkèńlá. They both have very loving and proud children. Tèmi, Bọ́lájí, Àbí, Àfúnbí. Kábíyèsí, with your permission, sir. Òbí wa ṣeré, ó ń ṣètọ́jú wa. A ní bàbá kan, bàbá Ẹgbẹ́, sùúrù lára púpọ̀ inú bíbí iṣẹ́ àdánwò ni. Sùúrù lára púpọ̀, bàbá Ẹgbẹ́, sùúrù lára púpọ̀ inú bíbí iṣẹ́ àdánwò ni. Àdúpẹ́ fún ẹ pẹ́ fún wa gbogbo ètò tẹ́ fi sílẹ̀ fún ìlọsíwájú Ìjẹ̀bú. Ọlọ́run á jẹ́ kẹ́ gbogbo ẹ̀ kódà, ìlú ò ní dàrú lójú, ẹ pẹ́ fún wa dáadáa. Mo rí pé ó jẹ wá lógún kí ìlú yìí kó dà, so mo support àwọn ẹgbẹ́ yìí. Mo dẹ̀ feel pé it's one of the because máa kọ́kọ́ ṣe ni pé màá bẹ̀rẹ̀ sí support Palace dáadáa láti mo mọ̀ pa tí ń support Palace tẹ̀lé pọ̀ ilé àtúntẹ̀lẹ̀ ìdíwájú, so mo fi 1.5 million fún Palace fund náà. Mo ní 1.5 million tí mo fi sílẹ̀, àárá ń dẹ́ up to 3 million. Ayé lè oúnjẹ òní ìyá ẹ wo kèké jẹ.
kábíyèsí. Ìmọ̀ ìyá ẹ̀ ìlú àdùn ara ìyá ẹ̀. Aṣọ. Ọ̀gá yóò fẹ́ wọn níbẹ̀ lọ́wọ́ ẹ̀. Aṣọ. Àtúbọ̀ tí ẹ yá àti ẹ̀. Aṣọ. Ìgbà kúkú ìpè ẹ̀yìn. Aṣọ. Lọ́wọ́ ilé ìṣèwé wàá ṣọ́ra wàá ṣẹ́ rẹ̀. Kábíyèsí. Tí a bá àwọn Ṣé bàrí bá? èyí ṣe àgàmì. Ó wà lọ́wọ́ ọgbọ̀n. Aṣọ. Aṣọ. Láàbẹ̀ lọ́yà ìjọba sì dáadáa ó ṣe dáadáa. Bàbá wọn bákan náà ní ìjọba yìí. Àwọn ẹgbẹ́ yìí wọ́n ní jábọ́ lẹ́yìn ẹ̀. Aṣọ. Wàá pẹ́ fún wọn o. Wàá dàgbà wàá dàgbà. Aṣọ. Wọ́n máa gbé ẹyá o. Wàá tọ̀ bá kẹ̀kẹ́ báyìí. Gbogbo gbogbo ṣe abá ìkálẹ̀. Aṣọ. Orí ẹlẹ́gàn oró yaya, òkè fìlà. Orí ẹlẹ́gàn oró yaya. Bọ́bá ẹgbẹ́ wa, àrìmárì ìdọ̀tí. Àrìmárì ìdọ̀tí. Bàbá ẹgbẹ́ wa, àrìmárì ìdọ̀tí. Bàbá ẹgbẹ́ wa, àrìmárì ìdọ̀tí. Owó délé, ẹ̀gbọ́n oró yaya, òkè fìlà. Orí ẹlẹ́gàn oró yaya, bàbá ẹgbẹ́ wa. Àrìmárì ìdọ̀tí. Ìdọ̀tí yóò àrìmárì ìdọ̀tí. Àrìmárì ìdọ̀tí o. Àrìmárì ìdọ̀tí o. I want to recognize to our gathering today a prominent woman in that age grade. Kayode, she was born to the illustrious family of Adetona and Bambushe of Abeokuta and Lagos Island respectively. She attended Nazareth High School in Afon in Ogun State. These are among the branches of the Adetona College Secondary School we have in Ogun State. Thereafter, she proceeded to the Landmark Institute, Yaba, Lagos. She also went and studied at Pittman College, London, where she bagged a degree in secretarial studies. Alayeluwa began her career with the Ministry of Works and Housing race course in Lagos, where he successfully retired after he has served the government for 35 years and now is now into a full business, a businesswoman. This elegant woman is a businesswoman to the core of international repute and a very high integrity. She is highly talented, hardworking, and serious. Kábíyèsí, our Adetona is also, he sits on the board of various companies and serves as the chairman, CEO of Osland Castle Hotel and Suites in Lagos and so many other companies.
Our Egbe Bobamayegun was honored with a revered title, Yeye Oba of Ayede Ekiti, by His Royal Highness, the Ata of Ayede Ekiti, Oba Muniru Orisagbemi. She is also the Otumba Boroji of Egbeda Kingdom in Lagos State. This unassuming woman of many parts, aside being a mother and a grandmother, is a philanthropist to the core and a mentor to many. She lives her life to the service of God and humanity. She is happily married to Otumba Fatai Rotimi Osun, the Otumba Tunwase and Balogun Adini of Isuro in Ijebu. Ladies and gentlemen, you can see somebody in white regalian and posing beside our Egbe Bobamayegun. That is the Otumba, the husband we are referring to. Permit me, sir, to present to you Yeye Alake Adetona Osun, the Egbe Bobamayegun ọkùnrin aṣíwájú akilẹ̀ Ijebu. Mama wa tẹ́, mama wa tẹ́ o, bàbá rẹ̀ mi wà bẹ̀rẹ̀ ọmọ rẹ̀, mama wa tẹ́, ìyá wa tẹ́, yòrò ìyókò wa tẹ́ o, bàbá rẹ̀ mi wà bẹ̀rẹ̀ ọmọ rẹ̀, mama wa tẹ́.
lágbára Ọlọ́run ojú òní tì ní àní jábọ́ lẹ́yìn yìí ìfẹ́ tẹ ní sí gbogbo wa tẹrú tọmọ Ọlọ́run á nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ sáwọn ọmọ yín náà àwọn ọmọ yín wọ̀ ní pẹ̀lú wọ́n máa pèlé sí i nílùú yìí náà wọ́n máa pèlé sí i lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa sà fún palace fund mo fi 1 million naira sílẹ̀. Kábíyèsí sà kájẹ pẹ́lẹ́ rí sà kí màlá tó yọ̀ pẹ̀lá lẹ́sẹ̀ lórí pẹ́ fún wa sà kábíyèsí fi ògẹ̀rẹ́ dabẹ́rẹ́ gbogbo kábíyèsí tó wà ní mo dúpẹ́ lọ́wọ́ yín o kájẹ pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o inú mi dùn gidigidi this is my second time tí máa wọ inú palace the first time nígbà tí mo rí kábíyèsí mo tá àfọlọ́run ni kò lè ṣe alhamdulilayi pẹ̀lú ọlọ́run alhamdulilayi nìkan lọ́rọ̀ yín sà ẹ máa kó gbogbo wa jẹ̀pẹ́ ẹnu mi ò kálù oníjọba ni wọ́n ṣe rí bí gbogbo àwọn ọba aláyé wọ́n ṣe rí báyìí ó mì pé kábíyèsí ní èèyàn dáadáa ní ẹ ti fi nǹkan pàtàkì lélẹ̀ tó jẹ́ pé bàtà yẹn pẹ̀lú ọ̀gọ́ náà àdúrà la máa gbà ní kọ́jú lọ o ní kọ́jú lọ pẹ̀lú ọ̀gọ́ náà lókè ẹ má fọ̀rọ̀ ọ̀gùn lọ àti gbogbo owó tí ẹnìbọ̀dì bá fẹ́ dá máa jẹ́ kó pé 2 million pẹ̀lú kọ́jú àwọn fi sílẹ̀. kò tó sọ̀rọ̀ sọ fún wa gbà mo ṣe tó àwọn ìṣòro òsì eléyìí tó wọ́n ṣe kábíyèsí Alayeluwa Awujale kọjá ìyá Awujale mọ̀ ìṣòro Alayeluwa kẹ́mẹ́rẹ́ kú wa ìṣòro ẹ̀ẹ́dúdú Awujale àwọn ti dá sí palace ṣùgbọ́n ìjọba ti pè máa bí 50,000 fún wọn. kábíyèsí sá àwọn àgbàlagbà kàkà ní èkó wọ́n máa ní kò ẹgbẹ́rún mi ò sí dáàfin àfi sọ̀kalẹ̀ ṣùgbọ́n kábíyèsí Òbélú ọ̀fìṣúré kí adé pẹ́ lórí tí bàtà pẹ́ lẹ́sẹ̀ Ọlọ́run fún wọn ní àlàáfíà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún mi ní èní tí mi gan rò tẹ́lẹ̀ bí òun tí sọ mo fẹ́ sọ wọ́n ṣe dé wọ́n fún mi ní check pé ní orúkọ àwọn fún àwa ní check fún ẹgbẹ́ palace àwọn ní kábíyèsí nǹkan ńlá ni ẹjọ́ ọlọ́wà tí bàbá lọ́rọ̀ ẹ̀mí yín èyí tẹ́ ṣe fún mi iyì ni iyì náà lẹ́ni tán kò tán lára yìí náà èmi náà wá lè ṣe ju bẹ́ẹ̀ lọ náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọlọ́wà pèsè gbogbo àwọn ọmọ yín pátá lè ṣúlé tó bá dáwà lókè lámàdàgbà àti máa ṣe nǹkan ní sẹ́sìlú yẹn àti ṣe sí Ìjẹ̀bú-Òde o àti ṣe káàkiri Ìjẹ̀bú kábíyèsí sá. ẹgbẹ́ bàbá maya. àdéhùn yìí ṣe rí ya ẹgbẹ́ tó wà lẹ́yìn ọmọ mi nígbà tó wà ní Ministry of Works mo ti mọ̀ láti 1970s torí náà máa support ẹ̀ with 100,000. kábíyèsí 100,000 ó yá àwọn tó kù nǹkan. kábíyèsí o kábíyèsí o kábíyèsí adé apẹ́lú bàbá apẹ́lẹ́sẹ̀ olórí àṣìṣe ẹ̀ṣẹ̀ ọba àgbègbè pẹ́pẹ́ kíkà ọdún kan bẹ̀rẹ̀ abáàpọ̀ òkúta fi ń dè òbí já wọ́n ní ibi iṣẹ́ rẹ̀ wọ́n ní ibi iṣẹ́ ìdá wọ́n ní ibi iṣẹ́ ìfẹ̀sẹ̀ kábíyèsí wọ́n ní ibi iṣẹ́ ìdá wọ́n ní ibi iṣẹ́
iṣẹ́ bẹ̀rẹ̀ abá ẹnu ọdún yìí abá ẹnu ọdún yìí wà ọdọọdún làbá máa bá ẹ dédé irun rere ò ṣe mí ọlọ́run àbá mi sọ ẹlẹ́sàn lẹ́yìn ìwé ọmọ mi lóyè kábíyèsí Awujale mọ̀ pé èmi nìyá lájẹ yìí wà èmi náà dẹ̀ nìyá lájẹ ẹ̀dùn èmi náà Awujale dẹ́kun tó dàbí lọ́la ìyá sílọ̀ gbogbo wàá pẹ́ mi kábíyèsí ọkọ̀ ètò wa wà lẹ́gbẹ̀ẹ́ tí kábíyèsí bá ka ìlú tí ẹbí sí ojú mi lóye àwọn club 85 Ìjẹ̀bú Mùṣí tó tún jẹ́ ìyá ẹgbẹ́ wọn ọtún lọ Fatai Ọ̀ṣun ibi tó ní ìyá ẹgbẹ́ wọn ọmọ mi Àlàkẹ́ tó wá dúró lẹ́gbàá nílé wa nítorí ìyá inú mi dùn nǹkan tẹ̀ ṣe fún wa púpọ̀ dáadáa ni màmá ṣe wọ́n wá mú torí káàṣì lè ní wọ́n máa ń pé wà á máa sọ mílíọ̀nù ọ̀pá tí ń débí léèdì mo ti rí pé tó bá bẹ́ẹ̀ sọ mílíọ̀nù kó mú ṣẹ́ẹ̀lì gẹ́gẹ́ bíi pé káàṣì Awujale sọ ní ó wá mú first installment 250,000. Cash mama mi, bísí ọ̀bà rí ní ẹlọ́kẹ̀rẹ̀. Ní ẹlọ́kẹ̀rẹ̀ ìbànújẹ́ lórí ọ̀rẹ́. Lọ́kùn ẹjọ́ ká alájọ pípọ́. Kò lè dé mọ́. Nígbà tí wọ́n gbogbo bá jẹ́ ọ̀gá mi kò bí sí òkú wa. Ọ̀gá mi kò bí sí òkú wa. Gbogbo bàbá ọ̀gá mi kò bí sí òkú wa. Aláìkọ̀ọ́bí tó bí ẹ̀yìn lò ìgbò wa. Gbogbo bàbá mi kò bí sí òkú wa. Àwọn tí kọ́kọ́ sọ yẹn di conclose yẹn sí 2 million náà ìtàn bá tún dé àwọn amahad mọ́ ẹ ṣe. owó ọ̀gbẹ́ máa ń wò àwọn bá yàwó kì í ṣe o láwọ ẹ̀rẹ̀dẹ̀ láwọ. Àwa bẹ́ẹ̀ ń tó ìlú bàbá máa gbà síwájú òpó mi.